wọ́n fi tì sí sọ́ọ́hìbù wàfàkì wàháfíìsì Kùránì orúkọ tí ń yé gangan ní Abdulrahman kúrò sọ́kà ní orúkọ Abu Hurairah gbogbo tí Abu Hurairah lò láyé ojú 40 years. ayé òbí máa sọ̀rọ̀ àti ẹ̀rọ. 40 years. 40 years. Ràìdá òmìnira náà. èyí tí ń sọ yìí. Yàtàwọ̀rọ̀ ayé òmìnira náà. èyí tí ń sọ yìí. Èsì gidigidi ni fún gbogbo ẹni tí ń sọ sọkúsọ bẹ́ẹ̀ ni ká bá kú bí àwọ̀ ká bá já ìzàgábà lójú bàdátì àjùmọ̀. ayé òbí máa sọ̀rọ̀ àti ẹ̀rọ. Bàbá ọ̀sán ẹgbẹ̀rú Abu Hurairah pẹ̀lú gbogbo àdísì àti gbogbo akitiyan wọn nínú ẹ̀sìn gbogbo tí wọ́n lò láyé 40 years ni. ayé òbí máa sọ̀rọ̀ àti ẹ̀rọ. wàlá kàmúrà àyínà bẹ̀yìnàna mẹ́ta Mu'azu bin Jabal al-Ansari. كميت في قبره الإمام الفقيه كميت في قبره أعلام الأمة بأحكام الحلال والحرام. كميت في قبره. كميت في قبره معاذ بن جبل الأنصاري كوفمي كميت في قبره معاذ بن جبل الأنصاري فقيه الإمام الفقيه أعلام الأمة بأحكام الحلال والحرام. كميت في قبره ọmọ fíkìrù dáadáa ó sì mọ ìdájọ́ tí ń bẹ láàrin halali àti haramu ní Mu'azu ọmọ Jabal òun là Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. yòókù ń sọ̀rọ̀. كميت في قبره ẹlẹ́kọ̀ọ́ ni ó máa gbádùn mi bí n ti sọ̀rọ̀. حي بما صنعت يداه etí ń túlẹ̀ o. حي بما صنعت يداه èyí ò ní ó máa jẹ́ èsì fún gbogbo àwọn tí ń sọ sọkúsọ. كميت في قبره kò sí táwọn wọn ò lè ṣe kò sì sí tí ò ti ṣe. كميت في قبره Mu'azu ọmọ Jabal Ànábì gbé dìde Ànábì ní kò lọ yòókù ń sọ̀rọ̀. كميت في قبره حي بما صنعت يداه lẹ́yìn ìgbà tí wọ́n ja ogun Tabuk tán òun là Ànábì gbé dìde كميت في قبره kó wá lọ máa kọ́ àwọn èèyàn ní Al-Qur'ani كميت في قبره pẹ̀lú gbogbo bó ti tó àti gbogbo akitiyan rẹ̀ nínú Ìsìlámù 38 years lọ́lọ́ láyé. حي بما صنعت يداه ẹ bá pariwo Ọlọ́run. كميت في قبره Sáàdù àwọn sàábẹ́ là ń sọ yẹn Sáàdù bùn house. حي بما صنعت يداه Sáàdù ọmọ Ma'azu Sayyidul house. حي Wàhámìlù liwa ìhìn yọ bàbá ní òun ló gbé àsíá lọ́wọ́ níbi ogun Badr. حي حي بما صنعت يداه ó gbé àsíá lọ́wọ́ níbi ogun Badr. حي بما صنعت يداه ibi ogun wọn náà ní títà rẹ̀ dé sí ọdún tó kú 37 years lọ́lọ́ láyé. ولك رأينا بيننا ẹlẹ́pàá ìmọ̀ pariwo Ọlọ́run dáadáa. على كيد الآيات Káwá bọ́ sálẹ̀ lọ́dọ̀ àwọn Abu Hanifa 68 years lọ́dọ̀ láyé. كميت في قبره Ìmáàmù Ṣáfi'í 54 years lọ́dọ̀ láyé. كميت في قبره Ibn Taymiyyah Taqiyuddin faqih wa muhaddithun حي بما wa alimun mujtahidun. حي بما صنعت يداه Ibn Taymiyyah tí gbogbo ayé a máa pariwo rẹ̀ káàkiri wọn máa pè ní Hujjatul Islam. حي بما صنعت يداه Gbogbo tó lò láyé 67 years ni. ولك رأينا بيننا
al-Imam an-Nawawi Imam al-Muhaddith. ولكم رأينا بيننا olùgbé wá sí tòní kòjọ wọ́rọ́gbó. ولكم رأينا بيننا ẹ̀rí ara àwọn èèyàn ṣe tutù. ولكم رأينا kì í ṣe wá sí tọ́ wà lọ ọkàn lọ kó ṣẹ́ síbàdí aṣọ. ولكم رأينا wọ́n máa wá fi ọ̀rọ̀ yìí ń kọ́ ọ̀rọ̀ mọ̀lá ń sọ. ولكم رأينا بيننا kì í sì sọ̀rọ̀ àlọ́ yé níbo. ميتا báwọn yẹn ti dògbò tutù báyìí. ميتا لكن الحياة àwọn tí ìsìláàmù tí wọ́n kojú ìsìláàmù gangan là ń sọ̀rọ̀ wọn yìí. ولكم رأينا بيننا ìwọ ni communicate pẹ̀lú ẹ̀ báyìí. ولكم رأينا بيننا al-Imam an-Nawawi Imam al-Muhaddith ولكم رأينا wọ́dọ̀gàwéyè ó kò háyà púpọ̀ gbogbo tí wọ́n lò láyé 40 kìíní ولكم رأينا بيننا 44 years ló lò láyé. حي بما صلت يداه Abu Hamid al-Ghazali Hujjatul Islam gbogbo tí wọ́n lò láyé 55 years ni. كميت بقبره Ibn Qayyim al-Jawzi Ibn Qayyim al-Jawzi ọmọ kí wọ́n gbà fún Ibn Taymiyyah gbogbo tí wọ́n lò láyé 60 years ni. كميت بقبره حي بما صلت يداه Al-Imam al-Bukhari tí gbogbo àwọn alùsùnà gbogbo wa alùsùnà nínú bí alùsùnà tí wọ́n ní asọ́fọ̀dì kutubi ba'da kitabillah. Sahih Bukhari lọ́tún ayé Sahih Bukhari lọ́sí ayé gbogbo tí wọ́n lò láyé 60 years ni. كميت بقبره Al-Imam Muslim حي بما صلت يداه gbogbo tí wọ́n lò láyé 55 years ni. ولكم رأينا بيننا ميتا على كيد الحياة ولكم رأينا بيننا ميتا على كيد الحياة. توسطني سافريكا ṣé Usman ibn Fodiye كميت بقبره gbogbo tí wọ́n lò láyé 64 years ni. حي بما صلت يداه táwọn abọ́sẹ̀lì ṣéwù Ibrahim Inyasi حي بما صلت يداه gbogbo tí wọ́n lò láyé 75 years ni. حي بما صلت يداه abọ́sẹ̀lì Mọ̀lánà Ògúnnágbòǹgbò tí dátọ́lẹ́nu gbéṣẹ́wò Ádámà حي بما صلت يداه gbogbo tí wọ́n lò láyé 75 years ni. àwọn ajàmí lẹ́nu fẹ́ràn mi njẹ́ nìkan sọ̀rọ̀ njẹ́ òní oníṣẹ́ Ádámà sákú ni حي lẹ́nu rẹ̀. حي بما صلت يداه èèyàn tó lo pépólọ́ọ̀sì tó wà níbi tiwọn. حي àwọn bàbá rẹ̀ tí wọ́n tápé láyé tá a mọ̀ wọn. حي بما صلت يداه Mọ̀lánà Ṣéhù Ádámà 75 years lọ́nà láyé. حي بما صلت يداه Mọ̀lánà tásọ̀kalẹ̀ sọ́dọ̀ wa àfa wa Abdul-Latif Ibn Tabara máa gbọ́ wá tẹ́tí rẹ̀ kalẹ̀ sọ́dọ̀ pé ìrìn rẹ̀ máa ń dàrú ni èyí rẹ̀ máa ń dàrú ẹ̀sìn nǹkan ò sì yí ọ nǹkan ò yí ọ ó lè wá yí ọ lóye tó látòkè o. كميت بقبره sọ́dọ̀ pé báwọn ta ni wọ́n kú 38 كميت بقبره nínú àwọn sàábé nínú àwọn tábìrì كميت بقبره gbogbo àwọn kan ta ni wọ́n kú 40 حي 37 mẹ́lẹ̀. حي ṣé wọ́n sọ́kù ni حي wọ́n sọ́kù كميت wọ́n sì ń tẹ̀ láyé wọ́n sì ń tẹ̀ Mọ̀lánà Abdul-Latif Ibn Tabara. بقبره حي بما صلت يداه sọ ma fi ààyè tiẹ̀ tó ti lò kó tó حي ó fi ààyè tiẹ̀ wé ààyè ó fi ààyè tí wọ́n wà sọ fi wé òkú mi Tabara. حي بما صلت يداه eré ikú ló ń bá kí láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ حي wọn èsì tí ì sìn ọ́ àmọ́ kù mí ọ́. حي ó sì ń bọ́ àwọn tí wọ́n ti gbé sínú sàárè tí wọ́n sì tún sẹ̀mí. حي بما صلت يداه Mọ̀lánà Ṣéhù Abdul-Latif Ibn Tabara gbogbo tí wọ́n
wá lọ ọ̀pọ̀ ọ̀sẹ̀ kan tí wọ́n pè 40 years lọ́pọ̀ lẹ́yìn. tó bá kà wá. Mọ̀lánà Ṣéhù Yásìn Yásìn. Ọkùnrin ọlọ́run bí wọ́n bá ń kọ tí ọba ń kọ nǹkan láti kìí àmàyọ́ bá wa kọ́. Gbogbo ń tọ́lọ̀ láyé 38 years ni. Tó bá kà wá. Dání lóhùn dáadáa. Ẹ̀wọ̀n gbogbo tí wọ́n ṣe láyé lọ́tọ̀ ayé nàdìmù ni tí lè wá ilé sàlátì fún wa di kíbulẹ̀tì láàyè. Àwọn àlùbáàkà àwọn ni. Tí àwọn ni wọ́n ṣe èrè ní mọ́ríkàsì lẹ́nu gbogbo yà gbogbo yẹn máa bọ̀. Ó fi wá ka àwa ọmọ. Ṣebí iná là ń sọ títí dì sí. Ìwọ́n bá wà láyé tó ń gbé ní ibú kí. Òkú ni ọ̀ lè kú oṣù tí lòkú. Ṣebí wọ́n ti wọn láti àwọn tá a wí tí wọ́n lọ yìí wọ́n tún ṣẹ́kù láyé ni gbogbo tí bá a ní nàkírù gbogbo tí wọ́n lọ láyé 55 years ni. Ẹ bá ń pariwo lọ. Pẹ̀lú pé ń dáàbò àwọn ẹni olóhùn títí fẹsẹ̀ rẹ méjèèjì dìde sókè kó pariwo àwọn àhùn rẹ̀ rẹ̀. Àbí fìdíbà rẹ̀, àbí ìmọ̀ rẹ̀, àbí kọ̀tọ̀. Orí bí ti ń ṣe yìí, ẹnìkan wá ní yóò sì máa ṣe bí àbẹ̀rù jẹ, tí bàbá rẹ̀ kì í ti máa ṣe bí ọ̀pọ̀lọ́. Bàbá rẹ̀ ti ṣe bí ọ̀pọ̀lọ́ òní kì í máa ṣe. Àwọn bàbá ẹ̀jẹ̀ kan náà lè ní pẹ̀lú rẹ̀. Tàjálì tó ti ń bọ̀ ọ́ lẹ́yìn ó bọ́ sí mi lọ́wọ́ báyìí. Bọ́ ọba ṣe wèrè ó sì ọ yẹn. Kéwù wọlé ní ọmọ àyìnlá. Èmi ọmọ tẹ́ ń fọ òun ṣe ọdún méje mo wà tọ́jú gbẹ̀gbẹ̀ mo náà lè kí mo rà sí àmì náà ni. Wọ́n gbé mi ní séèjì báyìí ni kí ẹ̀yin fọ òun ṣe tẹ́lẹ̀ fọ òun tó dà. Òun náà ní ìlú títí nì sí. Bí máa sọ̀rọ̀ àti ẹ̀dá wọlé gbẹ̀wò àyìnbá bẹ̀yìn náà mẹ́ta alákẹ́ ìdílé àyà. Mọ̀lánà Amirul Jaysh. Ibi táwọn èèyàn jà olórí burúkú dé. Àti ìgbókùdé lọ́rin wọ́n sì ti lọ wọ́ òkú kan wọ́n sì gbèsè ní Facebook. Wọ́n lè ṣe ilé ní burúkú láyé láyé. Àìgbókun ọdẹ lọ́rin wọ́n sì ti gbókun wọ́n ti lọ wọ́ òkú kan. Òkú bàbá náà wọ́n tí ó padà mú ẹ̀. Òkú wọ́n ló pa àbẹ̀rù. Àti ìgbókun ọdẹ lọ́rin kí ẹ máa sọ pólítù ẹ̀pẹ́ńbẹ́. Àtẹ̀lé tó pé àtẹ̀lé tí ò pẹ́ kí ló pa gbogbo wa. Kí àǹfààní ayé tó wà tó ń fẹ́ ló já wáyà kì í tó sì jẹ́ kó kù ní ọ́. Mọ̀lánà ẹ̀wọ̀n bó ti nà ṣáà dáwà káàkiri gbogbo ayé ó tàn káàkiri ju àwọn aṣáájú wọn lọ. Tí ń jẹ́ àlùbáríkà fáwọn aṣáájú wọn. Gbogbo tí wọ́n lò láyé 59 years ni. 59 tí àmì wà sọ fún un. Èdè ẹ̀ dàrú. Ọ̀gbádùn. Àwọn tó bí ọ̀gbádùn.
gbogbo wọn tó bá máa sọ̀sọ̀ kú sọ òkú ni ọ́. wọ́n kúkú gbé ọ̀rọ̀ jà fún ọ̀rọ̀ ìkọ́kọ́ la wà. wọ́n gbé ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ lọ bù ọ̀mọ́ rẹ̀ láàyè. ìbá da ẹjọ́ bẹ̀rẹ̀ jáde lẹ́nu ẹ̀yà àfá. mọ̀láyà bá nẹ́bẹ̀ sí mọ̀láyà ṣé ìwú ṣáàṣì. ẹ pariwo ṣé ìwú dáadáa. قدماء شاء أبا يا مديرنا أتسمع ماذا أقول لكم؟ ما من عبد إلا وتزل قدماء شاء أم أبا تاني أولي لا يتريد بما صنعت يداه alo da ate láyé ṣé wọ́n da ni wọ́n dọ̀ da ẹ sọ fún ọkọ da ìwọ tó sùn tó máa hàn lóde katapila wọ́n máa ní jẹ láyé de kó lè ní à. ale da. bima sana'ati yadahu. mọ̀lánà ṣé ìwúṣàṣì sanwó ọ̀gá nígbà. ẹlẹgbẹ́ tó máa yà á pẹ́ nìkan ọmọbìnrin rẹ̀ nìkan ọmọbìnrin kan rẹ̀ èyí ẹ̀ wọ́n jẹ́ nígbà pọ̀ sọ pé ọmọbìnrin rẹ̀ nìkan. nítorí yé ayé báwọn ẹ̀yà rẹ̀ wọ́n lọ sí nǹkan gbígbà gbàgbé àwọn wá ṣe tẹ̀sán. sọ́nà àti àdáwù. kó máa ní ọmọbìnrin rẹ̀ nìkan. àwọn bàbá náà rẹ̀ ò sọ bẹ́ẹ̀. wọ́n wí kí n gbọ́. ọmọ asàlá ti ní mí. sọ́nà àti àdáwù. dámù ṣèkí. ọmọ bẹ́ẹ̀ ni ọ̀dà ọmọ yìí sọ fún ọ náà. mọ̀lánà bàyá ni ẹ̀yọ́ ò ní kú. mọ̀lánà ṣé ìwúṣàṣì ní gbogbo tí wọ́n lò láyé 45 years ni. àwọn tó gbé ohùn mi jáde yàtọ̀ sí gbogbo ohùn pé àwọn sọ bí mi náà ṣe é tán ìrìnà kí ni. yé bismillahir rahman. àwọn èyí ò sá fún ṣé àwọn èyí ò kúrò. mọ̀lánà sọ̀rọ̀ èyí ò ní kú. mọ̀lánà sàrání èyí ò ní kú. bàbá wa kàràwí èyí ò ní kú. bàbá wa sọlágbẹ̀rù ẹ̀ ní kú. mọ̀tàkà ẹ̀ ní kú. gbogbo èyí tẹ́ kí ọ̀gọ́ wa táwọn wò lónìí èyí ò ní kú máa lójú. àwọn náà sì ní kú máa lójú. ọ̀nà akẹ́lẹ́mà tí ṣe ìwúṣà sì ní wí bẹ́ẹ̀. kẹ́lẹ́mà ṣàhádà ohun ìjọ máa ń de oṣù kùjọ àdàbísì. àwọn bàbá aláàtì ẹ tó gbé wòlíì wòlíì kí náà ní. òòrí kankan. yéwì kan kí kan máa láyé. tó o bá fẹ́ díyàn láyé. tó o bá fẹ́ gà láyé. tó o fẹ́ dẹ̀lẹ̀ gíga láyé. kó o ń bí ọ̀tẹ̀. àwọn eléyìí ó sọ̀tẹ̀ wa lọ́dún pé wa kí náà kí náà fẹ́ wí wájú. wọ́n sọ̀tẹ̀ wa ni. ẹ má wọrí London mi ń bọ̀ tá a lọ. ó dé tán bàbá ya. ìlú àdàlá ìjà lálá. ayé nù náà bẹ àwọn ẹni.